sì mèrò ẹ o fẹ́ hàn ni bó ṣe gbógun ti Saheed Shittu náà nìyẹn ó mà kí ọ̀bọ yẹn Ọlọ́run fún ní ìṣẹ́gun ìwà ń gbógun tì gbogbo ohun tí káàkiri yín ṣẹlẹ̀ ní ẹni tó ní iyì rẹ̀ Saheed Shittu ni ń bọ̀ lẹ́yìn wà níjọ́ Saheed Shittu ti ń ja ogun tẹ́ ń sọ pé ẹ̀yin gbogbo yín ẹ̀ láṣeyọrí kankan ẹni tó láṣeyọrí tó pé jù nù yín Saheed Shittu ni mo sọ nù yẹn. so ti ibi tẹ́bi fẹ́ lò ń bẹ̀ ṣe gbọ́ fúnra yín sẹ́yìn náà sẹ́yìn Salafi ẹbí tí ara yín gbọ́ àwọn ará àta tí ò ń ṣe onísúnnà náà ń sọ̀rọ̀ yìí o jẹ́ ẹ̀sùn mẹ́yìn kó tó gbọ́. Saheed Shittu ni mo sọ nù yẹn. jẹ́ ẹ̀sùn mẹ́yìn. gbogbo ohun tí káàkiri yín ṣẹlẹ̀ ní ẹni tó ní iyì rẹ̀ Saheed Shittu ni. kò rújú ta ló a ti ń jagun súnà ti pẹ́ ẹ ti ń ṣe tuntun ti pẹ́ ẹ ti ń jagun ẹ ti pẹ́ mi ò bẹ́ẹ̀ jiyàn mi ò sọ pé rọ́ ni mi ì sọ pé ò jagun súnà ti pẹ́ mi ì ní mo ò bá ẹ lẹ́nu súnà gbogbo táìmù tí wọ́n fi ń kéwu súnà èmi mú gbó lọ́wọ́ ń gbà yẹn ni tó tọ́ ni mò ń mú gbó lọ́wọ́ mo lè ń fi ṣáláńgásímù àti gọ́ọ̀mù gbogbo táìmù gbà yẹn èmi mú gbó tèmi lọ́wọ́ mi ì tí ì ṣetán mo yẹn gba street orientation lọ́wọ́ àti street education mo wà lórí street tí mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti fi dìgboro mú fọ́lọ́hun ọ̀dẹ̀ ni ẹ ọ̀pọ̀n gbogbo kéwù ẹ Ọlọ́run ò ṣe gbéṣẹ́ tó lágbára ẹ lé ẹ lọ́wọ́ kò gbélé ẹ lọ́wọ́ náà wọ́n ló gbé lọ Ọlọ́run wá wò pé tí bá gbé fẹ́yìn oníkéwù pé kẹ fight ìjà yẹn ẹ̀mí yóò gbé ẹ lè unlock ọpọlọ àwọn èèyàn ẹ lè gbé àwọn èèyàn kúrò nínú intellect ó dúró tọ̀ lásán ni ṣèbí torí pé inú àwọn sàábẹ̀ míì ọ̀rọ̀ ẹ̀ ó parọ́ rí lẹ́ẹ̀fi gbàdísì lẹ́nu ẹ̀. ìwọ́gàn yìí ṣo ní súnà Saheed Shittu kìí ṣe pé àwọn ará àta àti wọ àti Lẹ́bíìbù ìjọ ṣo ní súnà náà ni so tọ́ Lẹ́bíìbù tó rò pé báwo fẹ́ máa lo ọ̀rọ̀ rẹ̀ láti máa fi múnú rẹ̀ dùn tí Lẹ́bíìbù ń sọ pé ìwọ ló ṣàṣeyọrí jù tẹ́ẹ̀jọ ń tanra yín tẹ́ẹ̀jọ ń gbéra yín ní gógó àbí bẹ́ẹ̀ kọ́ Lẹ́bíìbù lágbàjọ ọ̀hún rè ṣebí wọ́n náà máa ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ Saheed Shittu ó máa ń sọ pé nínú àṣeyọrí rẹ̀ òun ni Lẹ́bíìbù lágbàjì ó máa ń rí fásitì Lẹ́bíìbù lágbàjì tó máa sọ fáwọn èèyàn pé wọ́n wo Sheikh Lẹ́bíìbù náà kí wọ́n wo Lẹ́bíìbù náà wípé ìjọ́ wo ni wọ́n rí tí Lẹ́bíìbù gbọ́n tí Lẹ́bíìbù sọ kó lè bá mọ̀ pé o ní àṣeyọrí kankan tó ṣe ẹ̀ẹ̀kan jọ ń tanra yín ni gbọ́n tí Lẹ́bíìbù rí. ọmọ ìdá tẹ́ bá ti gbọ́ tí ń sọ kò lè yé kọ́kọ́ irú lágbèjú yìí ọmọ mi kan fọkọ̀ bọ́lá sí rí sọ fún sórí ní ìlú bí mo ṣe ń rí wàhálà sí ni mo ṣe ń lọ sí. ìdí mo kàn mọ̀ ní pé o tó bẹ̀ kó fèsì mi báyìí kí n dé báyìí èmi ní ìwọlé báyìí o wá sọ tó sọ ní orí ò lè ṣe bẹ́ẹ̀ ó yẹ ti mọ̀ pé o ti kọjá ààlà rẹ báwọn lórí fóònù 100 ọmọ ṣe tó sí èmi náà ní wàá bọ̀ ìkọ̀rọ̀ yàrá rẹ mọ̀ sí tó gbogbo tó wọ̀ ọ́ ẹni nígbà ìṣẹ̀rọ̀ ojú tó bá jẹ́ pé o èyí bá fẹ́ tẹ́ tí ò fẹ́ jèrè wàhálà tó ṣe mọ́ ó jẹ́ ká rẹ̀ báyìí wà mọ̀ pé o ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ tẹ̀ mí ní èyí tó ń sílẹ̀ fídíò ní o fẹ́ gba star ìsìn kò ṣẹ̀ṣẹ̀ fẹ́ jà ní àwọn àmì kí n dákẹ́ ìwọ ní èmi ní dákẹ́ gbogbo ìjìnlẹ̀ sí mi kò ju 3 inches lọ lọ́wọ́ à ń lọ kò ní lọ kò ní jẹ́ èèyàn máláyé mo fi Ọlọ́run búra kò ní jẹ́ èèyàn máláyé n ò ní pè ní èèyàn tá bá rí lẹ́lẹ́gẹ̀ẹ́ ó rò pé igi kan tó fi dáná kù torí màá tún dá màá tún ní sọ fún pé Ọlọ́run bẹ́ẹ̀ ní orílẹ̀ yìí náà tó lè sọ fún pé n ò ní pè ní èèyàn tá bá rí lẹ́lẹ́gẹ̀ẹ́ ó rò pé igi kan tó fi dáná kù torí màá tún dá màá tún ní sọ fún pé Ọlọ́run bẹ ní orílẹ̀ yìí náà tó lè sọ fún pé tún dá nísinsìnyí wà látàlá mo lè tún dá. ó sì máa ṣe nǹkan lẹ́yìn mi tó tún wá ṣe ní ojú mi ò lè ṣe lójú mi náà máa lọ sí lẹ́yìn mi ẹ̀yìn mi yẹn ò jẹ lọ olójú mi ò tó bẹ́ẹ̀ ẹgẹ́tì ẹ̀yìn náà máa ṣe lẹ́yìn ẹlòmí náà kẹ́yìn náà fi ṣe kéde. tọ́ Saheed Shittu ṣó gbọ́rọ̀ àfáà rẹ̀ Lẹ́bíìbù
tí ń sọ fún ọ wípé tí ń gbé ní gógó wípé ìwọ ló láṣeyọrí nínú àṣeyọrí tí wọ́n náà sì máa ń tanra rẹ tó máa ń kà òun náà ní pé ó máa fẹ́ rí fà sí Lẹ́bíbù wípé ẹ wo Lẹ́bíbù náà Lẹ́bíbù Lágbájì nǹkan kan bẹ́ẹ̀ tọ́ Lẹ́bíbù ní sọ wípé òun ó tún ẹnìkan dá yìí òun sì jẹ́ kó ń tọ̀ òun mà wípé ọlọ́run ọba mi ń bẹ ní orílẹ̀ ayé tó lè tún dá tí ó sọ pé òun ó tún dá ó rí pé ní ànújọ lẹ́yìn méjèèjì ẹ máa tanra yín tẹ́ dá kan mọ̀ èmi ti sọ fún wọn pé ò fẹ́ kàn ṣe ìranù tó máa ṣe káàkiri ìgbésí ayé rẹ òun ló ti kó síyùn kó máa rìn káàkiri wọn náà kúkú sọ ipò máa rìn lọ jẹun nílé àfáàmúrẹ́ ẹlẹ́à tó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri oye bó ṣe ń fẹsẹ̀ gbálẹ̀ yẹn ni kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri oye alọ́bẹ̀ẹ́dà ó adúpẹ́ fún tó bá wa táúdánù tí ó jẹ́ kó máa kó yẹpẹrẹ bá súnnà alhamdulillah inú ti wá sí dùn torí alhamdulillah alọ́bẹ̀ẹ́dà fún súnnà ní àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn tí wọ́n sì jẹ́ food squad fún ìmọ̀ defend ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà ọpẹ́ fún alọ́bẹ̀ẹ́dà lórí yẹn so àmọ́ ìwọ náà rí láìsí pé ó sọ̀rọ̀ ìwọ náà mọ̀ tí ìwọ náà òkúkú fọ́ lójú gbogbo tí ń lọ lórí social media òun fojú ara rẹ̀ rí so òun fojú ara rẹ̀ rí óyé kò ṣẹ̀ ní ìdíkà ẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ gbogbo tó ń lọ lórí social media òun fojú ara rẹ̀ rí ìwọ náà sì rí bí ṣe ń lọ àbí bẹ́ẹ̀ kọ́ ìdẹ̀ra lọ́bẹ̀ẹ́dà ni èyí tí Lẹ́bíbù sọ yìí náà nìsín àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lórí ẹ̀ ní Lẹ́bíbù ti ń sọ fún ọ pé Saheed Shittu ló láṣeyọrí Saheed Shittu mo fẹ́ kó wá ka àṣeyọrí tó ṣe ọ̀hún nípa pé bóyá òun kílèmù pé o ṣe dáwà rí mo fẹ́ kó wá ka àṣeyọrí òun mo fẹ́ kó wá kà fún mi ṣèbí inú àṣeyọrí rẹ tó máa ń kà òun náà ni Alájà Kaula nìbàdàn Alájà Kaula wà nínú àṣeyọrí rẹ tó máa ń kà ló bá tán so ìwọ náà mọ̀nú àdánwò tẹjọ wà láàrin ara yín so wọ́n ń wá ìwọ náà ń wá wọn ẹjọ́ ń wára yín káàkiri ni tọ́ nínú àwọn àṣeyọrí rẹ tó máa ń aláìmọ̀kan olódo ṣebí nítorí pé sàábé kan ó dúró tọ́ àbí sàábé kan ó parọ́ ní wọ́n ṣe gbọ́ ọ̀rọ̀ rẹ̀ orí ìtàn sọ fún báyìí àìkẹ́kọ̀ọ́ àìkéwú tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìdúródédé sàábé wọn èé wádìí nípa pé ṣé sàábé báyìí o ṣé ádélò ni ṣé ẹni tó dúró dédé ni ṣé ẹni tá a lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ni wọn èé wádìí rẹ̀ nínú mustalahul hadith la yubhath an adalati as-sahaba inda ahli al-hadith lọ́dọ̀ àwọn aládìísì wọn èé wádìí ń pa ìdúródédé àwọn sàábé automatically téèyàn bá jẹ́ sọ̀hábì labudda an yakuna adilan ó gbọ́dọ̀ jẹ́ onídéédé so olódò aláìmọ̀kan wọn sọ pé ṣèbí nítorí pé subhanallah wàláhì ó kàn kó bára rẹ̀ ó kàn sórí ibú níbi tó wáyún ni so ó kàn sórí ibú lójú páálí níbi tó wáyẹn kó máa sọ jáde lẹ́nu pé ṣèbí nítorí pé sàábé kan parọ́ lẹ́ẹ̀ṣẹ̀ gba àdìsẹ̀ ó yá sọ sàábé tí wọ́n gba àdìsẹ̀ tó sì jẹ́ sàábé. yubahathu anir ruwati kullihim ma 'ada as-sahaba gbogbo àwọn olùgbà ẹgbà wá ni wọ́n máa ń wádìí ń pa wọn nínú ìmọ̀ hadith tó bá ti yẹ̀ lẹ́yìn àwọn sàábé yutawaqqaf indahum wala yubhathu anhum wọ́n máa ń dúró ń bẹ̀ wọ́n ìwádìí wọn tó bá ń gba ẹgbà wá ọ̀rọ̀ bọ̀ an kíní kan haddathana kíní kan akhbarana kíní kan oye tó bá fi lè débi pé sàábé kan radiyallahu anhu ó wá débẹ̀ tí gbogbo àwọn ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ yín bọ̀ tí wọ́n sì lálàáfíà tí wọ́n já sí pé ẹni tá a lè gbára lé ń bi ọ̀rọ̀ ni wọ́n tó bá fi lè débi ọ̀dọ̀ sàábé la yubhathu an dhalika as-sahabi ma kana sahabiyyan wọn èé wádìí ń parí ipe ṣe onídéédé ni so ìjọ onídéédé wọn automatically ni olódo wọn yẹnu ẹnu tí gbẹ kúnnú rẹ̀ ẹnu tí èébì kúnnú rẹ̀ wọ́n yẹ wọ́n sọ pé ṣèbí tó àbáwọn èèyàn ò gbọ́n tí aláìmọ̀ kan. ẹ lọ kọ́ èdè lẹ́mọ̀ ẹ̀ mọ́ kéwú èdè lẹ́lọ́kọ́ billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim iná ọ̀rọ̀ ìtọ́ àmọ́tọ́ àìntọ́ iná àtọ́ àkẹ́fù orí kò ní dá fún kẹ́fù yín gbogbo tẹ́ ẹ̀ mọ̀ kò ní dá fún yín
òfò lẹ́ máa ṣe wó ẹ máa jẹ ìyàsẹ́ ọjọ́ ìyá yín ti súnmọ́ ẹ máa lọ kọ́ kan fún yín sẹ́gbọ́ kan fún tẹ̀ nǹkan yẹn ẹ máa lọ́kọ́ a máa pàdé àtẹni tó kú àtẹni tó sọnù máa pàdé àsìkò ti tó fún yín báyìí ọlọ́run ti ní ká lọ bá yín isi abu ìlàfẹ́rẹ́ àwọn náà ìnáwó tàgà. alhamdulillah Labeeb Lagbaji àwọn òní sórí gbogbo bó ṣe ń ṣe yìí náà nìsín ó padà máa kábàámọ̀ rẹ̀ nítorí òun ràn wá lọ́wọ́ láti túra rẹ̀ láṣìírí nìyẹn. Gbogbo àwọn ìpè rédèrèdè tó ń ṣẹ̀yìn orí àwa kan fi ọ̀rẹ́ rìn ní kò sí àwọn ní pírọ́blẹ́mù pẹ̀lú yẹn sóyè gbogbo àwọn ebú yòó tó bá bí aláya rẹ̀ dá babaláko bàbá rẹ̀ wá sí Nàìjíríà kankan so àwọn èèyàn kàn máa rí pé àwé ìyá ṣe bó ṣe rí rèé so àwọn èèyàn kàn máa rí ọ nírí pé ṣé pé dìgbòlugi tó wé láwà nínú eléyìí ṣé pé ajá máa wé láwà ní sórí so ìyàwó onímọ̀ bọ́ wọnú gbogbo àwọn ẹrọ̀fọ̀ óyé gbogbo àwọn ẹrọ̀fọ̀ tó ti kó sí yẹn kò sí tó kàn wá so èyí táwa sámọ̀ ní pé àwọn máa kọ́ lẹ́kọ̀ọ́ á sì máa kọ́ ní ìtì ń bẹ lákọọ́lẹ̀ nínú tíra á sì máa ṣàlàyé ìtì ń bẹ lákọọ́lẹ̀ fún so èyí táwa bọ̀ nífàánù so tíra ń bẹ ńlẹ̀ táwa ń kà àwa máa ń ka tíra ni àwa máa ń ka kéwú ni óyé ká ní ìjà la bá fẹ́ jà ẹ̀ṣẹ̀ la fẹ́ máa gbá káàkiri àbí a fẹ́ máa ṣe jàkwándò káàkiri óyé a ní bùkátà sí pé ká kọ́kọ́ máa ka tíra fáwọn yẹn òye rédèrèdè jákujàku tó ń bá káyìí pé ẹ jẹ́ ká pàdé níbì kan ẹ jẹ́ ká ṣe kinní kan tó bá fẹ́ ṣe léèyàn òye àlebọ̀ wá àwọn onísúnà tó yá sí pé àwọn wà into ipò òkè ẹ̀ṣẹ̀ làwọn máa ń jà so iṣẹ́ tiwọn àwọn gbájúmọ̀ ẹ̀ṣẹ̀ àlebọ̀ wá wọn so kẹjọ ja ẹ̀ṣẹ̀ bó ṣe kí wọ́n fọ́ ọ lójú ni àbí kí wọ́n gbá etí rẹ̀ kan kó má gbọ́rọ̀ mọ́ bó ṣe yẹ ìkan ó ṣẹlẹ̀ àmọ́ pé bóyá àwa so àní ọ̀rọ̀ Ibrahim Inyas tó ń sọ yùn wá ka tíra Ibrahim Inyas pẹ̀lú àwa yéé ṣe àìmọ̀kan kó pa odò tì so ya aláìmọ̀kan ni so ní ìsìn ló tún sọ pé káàfù kíníkan kì í tún ṣe kẹ́ẹ̀fù gan ó tún máa pè kì í ṣe kẹ́ẹ̀fù ni wọ́n máa ń sọ ó sọ pé kò ní dà fún kẹ́ẹ̀fù yìí kì í ṣe kẹ́ẹ̀fù káàfù so ìyìnròpó tí ẹ lè ka al-huruf al-hijaiyya bó ṣe wà so mi ò rò pé ó lè ka alif títí dé gbẹ̀yìn bó ṣe wà yẹn ó yá kà fún wa láti ìbẹ̀rẹ̀ títí dópin ó dá mi lójú pé ò lè ka kó yanjú ó dé mi kíní lójú pé ò lè ka al-huruf al-hijaiyya ò lè ka kó yanjú láti ìbẹ̀rẹ̀ títí dópin wọn bí ọ̀dà wò tó bẹ̀ ó yá kà níwọ̀ tó ń pe káàfù ní kẹ́ẹ̀f kò ní dá fún kẹ́ẹ̀fù yìí kò ní dá fún kẹ́ẹ̀fù yìí kò ní dá fún kẹ́ẹ̀fù yìí ṣé kéwú náà ló fi ń ṣe ẹ̀yẹ́ bà kéwú náà ló fi ń ṣe ẹ̀yẹ́ bà ìgbà tó mọ̀ ìgbà tí ò yí ọ bóyá wọ́n sì kọ ìwọ ló pẹ̀ kọ́ngbà tí wọ́n fi ń kọ ta ló mọ̀ bóyá àwọn ẹni tí wọ́n kọ wọ́n gbìyànjú wọ́n try àmọ́ ńgbà tó yá sí wípé ìwọ ọmọ ta náà ló ń bá káàkiri ńgbà tó fi ń kọ bóyá nítorí tó fi mọ́nù torí rẹ̀ fi kú títí dé sí àmọ́ ká lọ́bẹ̀ ẹ̀rà kò fi ẹ̀mọ́nà dé so gẹ́gẹ́ bá wa ṣe sọ àwọn ò máa ṣàlàyé tí ń bẹ lákọọ́lẹ̀ fún ọ ni tó bá wá bí wọ́dà tó bá tó bẹ̀ tó mọ̀ pé ó tó ń tó gbéra rẹ̀ tíra Ibrahim Inyas làwa ń kà fún ó sì ló ní lọ́wọ́ tó bá bí ọ̀dà jáde wá máa bá wa kà so tá a bá ti fa dúdú tí ń bẹnu àwọn tíra rédèrèdè yun jáde ìwọ sọ pé kò rí bẹ́ẹ̀ kó dán wò kárí àwọn Tìjàní àti wọ́n dán wò gangan àwọn ọmọ Tìjàní àti wọ́n bá wa dán wò gangan àwọn náà mọ̀ ibi tára wọn kù sí ká tó sọ ìwọ so ká tó ṣe kíni ká tó sọ ọ̀wọ́ so fún dédé ìyàwó ráyè àmọ́ wa bọ̀ ṣe ìpè kìnìkan jákujàku wallahi àráyè rẹ̀ àìjẹ́bẹ̀ ká lábá ráyè léyìn ni oye ó gbádùn ẹ̀ but àwọn ò lè bọ́ ṣe léyìn oye torí àwọn ò ní bọ́ wọnú ẹ̀rọ̀fọ̀ àwọn ò ní bọ́ ṣe yẹn oye àwọn máa ka kéwú fọ́ọ̀nù torí àwa mọ̀ pé kéwú tá ń kà fún ọyún ní ń ba ilé ayé rẹ̀ nínú jẹ́ yóò sì máa bàjẹ́ lọ ni ìgbà tó bá mọ tó bá ń ṣe ìgbà tó bá fi àárọ̀ ọjọ́ ayé rẹ̀ ṣe tó dáa ó ṣàfi ọ̀sán ayé rẹ̀ tí ń lọ sí ọwọ́ rọ̀ lẹ́yìn nìsín ó ṣàfi kọ́ ohun tí ó ṣàǹfààní látọwọ́ wà bí so má wọ̀rí a máa kọ́ lẹ́kọ̀ọ́ náà àní bá ṣe fẹ́ ṣe ẹ̀kọ́ náà lá máa kọ́ inshallah náà.